Àmọ́ kí gbogbo àwọn olólùfẹ́ Justice Mohbad ṣé àlàáfíà ni mo bá yín ọdẹ ọdún bí yá ẹ gbọ́ kí ni Primeboy tún ṣe o gbogbo àwọn olólùfẹ́ Justice Mohbad ẹ jọ kí ni Primeboy tún ṣe wọ́n ní àṣírí kan wà lọ́wọ́ Primeboy tó yẹ kó tú ẹnu Mummy Rich Grace òun láti gbọ́ àwọn kan ní ṣé ó yẹ kí Mummy Rich Grace kó sọ síta àwọn kan ní bí Mummy Rich Grace ṣe sọ síta yẹn òun ló dá ẹ gbọ́ gbogbo àwọn olólùfẹ́ Justice Mohbad number one àṣírí wo ló lè wà lọ́wọ́ Primeboy tí ò ti tú láti jọjọ́ yìí ẹ má gbàgbé pé wọ́n arrest Primeboy lórí ọ̀rọ̀ tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ ẹ má gbàgbé pé wọ́n declare Primeboy as a wanted tí wọ́n tiẹ̀ bóyá ni wọ́n sì yọ orúkọ ẹ̀ kó nínú wanted bá a ṣe ń sọ yìí ẹ jọ to me ṣé wàá rò pé Primeboy wá lè ní àṣírí kan lọ́wọ́ kó má ti wá tú àṣírí yẹn àwọn kan ní bóyá wọ́n ti rà pa ni àwọn kan ní kò yẹ kí Mummy Rich Grace kó sọ̀rọ̀ yẹn síta ó yẹ kó pe Primeboy one on one kó sọ by close the door kó má sọ by open the door wípé káti ẹ̀ ní wọn tiẹ̀ tí ra Primeboy pa pé bí Mummy Rich Grace ṣe sọ yẹn ó ṣeé ṣe kí àwọn anti-justice tí gbogbo àjọ mọ̀ ó ṣeé ṣe kán wá Primeboy rẹ̀ kán offer ẹ̀ ní any amount kán dẹ̀ ra pa pé àṣírí yẹn kò gbọdọ̀ tú síta ó wá ń kọ́ mí lóminú pé ṣé lóòtítọ́ àti lódodo Primeboy lè ní àṣírí kó má ti fi wé ara ẹ̀ mọ́ kó má ti fi clear ara ẹ̀ lórí Justice Mohbad tí wọ́n blackmail ẹ̀ lé lórí ẹ má gbàgbé o ṣé ìyá Mohbad kan ló sọ ni àbí ìyá Mohbad náà ló sọ wípé Josie ló rán Primeboy pé kó lọ gún Mohbad ní ọ̀bẹ pa tí gbogbo wa dẹ̀ mọ̀ wípé Primeboy ò bá Mohbad délé Primeboy ò sínú àwọn tó wà nílé so gbogbo wa ti mọ̀ pé wọ́n frame ẹ̀ ń bẹ̀ yẹn ni ṣé tó bá jẹ́ pé wá ní àṣírí lótìtọ́ àti lódodo ṣé kò yẹ kó ti tú àṣírí yẹn síta láti fi clear rẹ̀ láti fi wé ara ẹ̀ mọ́ àbí ẹ̀rù tó ń ba irú àwọn ìyá Mohbad àdúrà nǹkan tí wọ́n fẹ́ jẹ́wọ́ nǹkan tí wọ́n mọ̀ àbí the same ẹ̀rù yẹn náà ló ń ba Primeboy ni ẹ jọ gbogbo ojú tó ń wò mí ẹ ò ní rí ohun gbé sọnù bí ò ṣe bí ọmọ ẹ bá mi share fídíò yìí ẹ jẹ́ káwọn èèyàn jàǹfààní fídíò yìí ẹ jẹ́ káwọn èèyàn náà ro one of two together ká ṣe 2+2 together ká figure it out pé ṣó lè jẹ́ lóòótọ́ ṣá àbí Mummy Rich Grace ọkàn àhesọ ọ̀rọ̀ ẹ jẹ́ kí n pè bẹ́ẹ̀ torí àlè sọ àwọn kan dẹ̀ sọ wípé ohun tó fi mú Mummy Rich Grace tó fi mọ àṣírí tó bá yẹ pé lóòótọ́ ni bàbá Mohbad náà ti máa mọ̀ torí pé kí ni èèyàn kì í ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ èèyàn lè mọ̀ yóò ṣọ́ ju ọ̀ṣọ́ lọ tó bá fi lè mú ará àta mọ nǹkan tó wà nínú ilé mí ni pé ará ilé náà ti mọ nǹkan tó wà bẹ́ẹ̀ nìyẹn ẹ jọ ẹ bá mi share fídíò yìí fún ẹ̀yin tó yẹ pé gbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́ kọ́ máa kọ́ sí péjì ẹ bá mi subscribe sí Ilé Global TV ṣé gbogbo ẹ̀yin tẹ́ subscribe pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín iná ò ní tán wọ yín abudintolókun abudintolọ́sà ọwọ́ tẹ́ fi tẹ́ subscribe yẹn ẹ ò ní fi gbọ́mọ sí lágbára Èdùmàrè ọwọ́ tẹ́ fi ń share fídíò mi ẹ ò máa ní fi gbọ́mọ sí lágbára Èdùmàrè o owó lè hàn máa fi gbà ẹ bá mi share kẹ bá mi subscribe sí Ilé Global TV tẹ́ bá wo fídíò yìí tán kẹ bá mi fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section ẹ má bá mi ká lọ. ṣé ń gbọ́. ẹ tún gbé ṣùtù pamọ́ lẹ́yìn ìdá gbowó ọmọ ọlọ́mọ ẹ wá ní pé ọ̀rẹ́ rẹ ni ọ̀rẹ́ ẹ̀kọ̀ọ̀kan ni etí yóò ara ní láti kékeré wá àti Primeboy wá sọ tó ẹnu ẹ Primeboy wá sọ òkùnkùn kan ò ní gbogbo yíyí ò ní kú ò ní nìkan ebi bẹ́ẹ̀ ṣe lẹ́nu fún aláàánú nìyẹn kẹ́ lọ́nà ọgbọ̀n ogun ọ̀run ti parí iṣẹ́. ṣé ń gbọ́. Primeboy tẹ̀lé one leg èmi ò Primeboy ọlọ́run á lò ẹ́ fún justice
Ìgbà tó náà rówó ń bì kan, it's money not enough to thank him as well. Mo ní tó bá yẹ bí ká máa ti parọ́ lórí ọ̀rọ̀ ìyá máa pa. Ibi tó ṣiṣẹ́ focus wa, ibi tó ti yẹ ká náwó ẹ̀yà náà. Ṣé ń gbọ́? Gbogbo tó wà lọ́wọ́ Primeboy tó já sí ló bá dà sí dá. Lẹ́nu pé tó bá yẹ kí wọ́n wà lọ́wọ́ rẹ̀ Wùmí ò ní rà. Gbogbo tẹ́yìn tí ń ṣépè fún yẹn Wùmí á rà pa. Tí condition tí Wùmí bá dọ́tọ̀ Naira Marley ní nílò pé lásán ni Wùmí ò fẹ́ ta sí ò fẹ́ fún Naira Marley àbí kó kú sandari. Bẹ́ẹ̀ sọ pé mention them. Orú mọ̀ wípé owó sì wà lọ́wọ́ wọn. Fọ̀dọ́tọ̀ ní ìgbà ìgbà tó bá ti ní bọ̀ lọ́sọ̀ kí ní like change tó lórí ẹ̀ burú gba change náà kó tó dá padà. Nígbà tí change yẹn bá dọ́wọ́ ẹ̀ tán náà wà wá pé bàbá ẹ̀ tó o báyìí tí owó ìgbà tí èdè kú dà. Má bèrè kú tó bàbá rẹ̀. Omi at that age ọmọ yẹn wá ń bọ́ síbi ìdíkiri láwọn kọ́nà kan. Èèyàn máa lọ gbé píktọ̀ mú ìwà gbogbo sórí péjì ẹ̀ ẹ̀ẹ́dẹ̀mọ̀ ọmọ yẹn smart. Ó neutralize forces. Àwọn wa analyze it. What steps are we taking? Lẹ́yìn social media yìí, kí ni step? The key, the think tank, the boardroom is critical thinker. Wọ́n mú kí wọ́n ti ẹ̀kún pa, wọ́n dùnú, wọ́n wá ní ká máa bọ́ ta ká máa àdírẹ́sì wa. Wọ́n ní ẹ lọ máa wá ọ̀sán yìí o. Critical thinker bá jáde lẹ́nu, kọ́ kọ́kọ́ jáde kan sọ pé àwọn ní kọ́kọ́rọ́ náà wọ́n fi ń wọnú ilé. Gbogbo tó máa ń dá sí bàbá wọn bá dákan sọ̀rọ̀ wọn kà á advice lásán. Sọ̀rọ̀ lásán ni advice lásán látọjú window ni they don't have access. So ibi tí a bá ti lágbára ní ká ti ṣe anybody má lọ ní ẹtìṣọ you don't go beyond every struggle has its own limitation. Ká pariwo dọ̀la bàbá Mohbad bá ní yọ mú ìwà family member ní kò ní yọ o ẹni tó bá mọ̀ pé òun ní ṣe justice. And to one of them say, Tabama with that limitation by your own assessment will not give you anything. You better go. But I will not encourage anyone to go because it is beyond Aloba family. It is about us. And anyone who thinks it's because of Aloba, it may well be because of Aloba. And this case, I don't go. I'm not going to allow it to Luriwa. How can about our well-being, how manipulative they are. So the middle like international and to Bama boom, go Banila Kayama. Internet of lost that lose anywhere. So when you look at the last, no matter of a campaign, the master of Abraham Lincoln, human rights, and come and now go Lord Brooklyn and to Baton well on the the temple of justice. Bàbá ló ń fẹ́ mọ tó ó fẹ́ mọ tí ẹni ọmọ ẹ wá ní ìjọba ní ó gba sampo ìjọba ní ó sọ tí wọ́n ti lọ sí nígbà kan bá wọ́n dẹ̀ kó wá wọ́n kàn wá kó fún wa. Kí ló dé tí all parties ò lè mú accredited agent wá kéde yẹn pé àwọn representative wọn kan wá gba sampo lójú ní àwọn lọ. Is that not transparent? Is anybody at risk of anything in that process? And that is not happening in Zamfara State. And the people who are in charge of this issue are not Fulani. So, when you now talk about DNA genocide, where is it taking place? Sort of Fulani. Àbí ṣe èyí tó ṣẹlẹ̀ lánàá yẹn kò ti genocide náà. Àbí ó sú mi o. Báwa Yorùbá ni. Let others also contribute. My own is to appeal to all. Force you to better. And it's no time to go and be talking about one analysis, one blame or whatever. I'm not analysis. You can know what step are we taking? What step? Anybody is sue government ready to use to call the gun now. So if we are not ready to can reduce our orientation on it. We should stop talking about expecting any result. Come on, Baba already take step. Let's stop it at that. Let us be analyzing to just use the matter to educate ourselves.
à ń pariwo Ògúngbè kan ló gbé lánàá, Ògúngbè kan náà tó tún gbé lẹ́yìn náà. From San to Ògúngbè. Thank you, ẹ ṣé gan-an, Ọlọ́run wà lọ́wọ́. Wow, thank you so much. You're full of wisdom. Thank you so much, sir. Thank you for the amazing service. Thank you. I can say something. Yeah, if you can call them, I'm answered, yeah? Okay. 2 points I want to say. Firstly, I will be here this morning. Good afternoon, about to enjoy one. I would like to see this. I'll start from Bukky Jesse. This thing started when BJ came out and said, some people, we should always be in a spirit, discerning spirit of God. I think Bukky was warning us. He reacted that way, but some people don't see it. Because this is how it started. Try láti máa sọ fún wa nígbà yẹn, òun la rí. If I call her a prophetess, we will search. Because Bukky, on the same time, she was giving us warning. And quickly, every dárúkọ, àwọn tí wọ́n mọ̀ pé yes, àwọn alátakò Joseph Mohbad, lọ́sàrí dídì lọ ṣe everything. Some of them don't know. They took some people along. I'm not preaching peace. I'm sorry. We don't preach any nonsense preach for. I was worried. I wasn't happy. Like I said before, to back my TikTok. But at the same time, and I was like, what this thing bothers me. Even myself, what you pay, one kidney, what they more, and the Lord baby, which I need, which I is Satanic. Along man, be alone. Of a baby, when you want blood, what did you give anything to me? Oh, Lord, that's so for me, side, or any coverage you can for me to take care. I'm not bothered about those one. They don't mean about through my truth. I don't fear anybody. See, I don't hate anybody. Right? Even, I'm sorry, I will say it. Mommy, I'm concerned about me, and mommy, give it no. On Facebook. Although I think it was after the live show. Hate anybody. It don't have me like the other time, but all to me, and we don't know what you're but right now, I was restless. Nígbà tí ọmọ kìíní ìṣẹ̀lẹ̀, Ọlọ́run máa fi kankan mi pé òun fẹ́ kó rí àwọn ibi tí wọ́n jẹ́ pé àwọn ni wọ́n ń dájọ́ sí ìṣirò. Like I still mention mommy, everyone's auntie. She said something last week that some people will look up to that. Oh, they are the real people. Àwọn gbọ̀ngàn ni wicked evil doers. In a justice for Mohbad, tọ́lọ́ dé máa ṣe ìdájọ́ fọ́nìkálukú. Mo wá rò pé lánàá ẹ̀ bó ké rísì tí mo wá tún kẹ̀tẹ̀ mọ́. Nígbà tí kìíní yẹn mi that spirit was just disturbing. Bó ó ké tí mo fi lè sùn mọ́ òkè tó ń ṣẹlẹ̀ rí. Èmi kàn dúpẹ́ pé ìjà yẹn tún wá bákan for a while. Ọlọ́run mọ̀ sí. Gbéra àwọn èèyàn lè bínú gbọ́ bí wọ́n ṣe gbé fine. Okay, but ibi tẹ̀fẹ́ òkè jẹ́ stop ẹ̀jẹ̀ kó máa ṣe kìíní. Ṣùgbọ́n mo rí pé àwọn tí wọ́n ń da nǹkan rú tí Ọlọ́run máa jó àti this is the second
Ishaka said it. Ìwà ìlànà ẹ̀ bàbá làgbà ọgbẹ́ni sọ àgbáyé doesn't matter kó tẹ ẹ̀hún kan lára títì mi. I'm not bothered. But nǹkan tó ní kálukú bá mú lórí bíbá ẹ̀ tó bá jẹ́ rere ni wàá gba rere. Ó bá jẹ́ burúkú ni inú àjọ ẹ̀ o. I'm telling you, I came for a purpose. I didn't come to show my face. I didn't come to be an host. I didn't come here to be a host. I didn't come here to clinical. Even we are just talking. You are my page of my batch and so I don't talk when you see me outside. But the batch is okay. I will see it. I will see it. Okay? I will see it. But what if I do I hope I casino? Ìtàyẹ mo kọ̀ wò ó kíá. Ẹ̀jẹ̀ ti sọ fún ọ̀pọ̀ èmi ti rí mẹ́sẹ̀jì o. Mo ti gẹ́ẹ̀tì kan tí mo fẹ́ wá. Ibi tí mo lọ́jọ́ ẹ̀ mo kọ̀ ọlọ́mọ mo tì mí lọ náà ni. Bàbá ìgbà wọ́n sọ sọ́rí bọ̀ mo wá gẹ́ẹ̀tì mo títí di àná lánàá mo gẹ́ẹ̀tì mẹ́sẹ̀jì. Ṣé rí àwa yòókù tá a bá ṣọ́ra tá a wà dáadáa àṣekìní tá a já bá kó excuse kí ló ti ń pè kó ṣe excuse ìgbà tó nù kó ṣe excuse o. I'm everybody. Ìdásáré àti mo bẹ̀ lọ sọ̀rọ̀ sílé ìsìnkìní. And I saw it that àwọn tó dárò pé yes they have the voice they have the energy wọ́n fẹ́ silence àwọn ènìyàn. Àṣepẹ́ mi náà ní voice ṣe mọ̀ pé mi ò ṣe host I'm not host right but wọ́n fẹ́ silence wọn ìdí òtò bá la iṣẹ́ àṣẹ ìdí òyẹ ká tẹ̀ máa gbẹ́nu sí tó yẹ pé èèyàn mélòó lẹ́ẹ̀ máa pè ẹ bá wọn nà tó ẹ̀ á máa sọ̀rọ̀ tuntun náà and hate anybody. And you see coming wọ́n jẹ́ káwọn tí yóò tó ẹgbẹ́ yàn wọ́n máa bú wọn máa sọ̀rọ̀ kò sí wàhálà oníkálukú àgbà ìdájọ́ ẹ̀. Mohbad kìíní la wá fún we came here from Mohbad for ẹ̀sọ́ di kìíní ọjọ́ yẹn náà bá sọ̀rọ̀ sí ọmọ mi àbí kìíní kan àwọn mo lè bá dá sí kí lọ sí yẹ̀wò mi kémi náà máa dáná fún ẹ̀ máa ní iṣẹ́ ìka tó wà bẹ́ẹ̀. Àwọn kan no they will respond to you. Nǹkan tí mo fi lè jẹ́ stop bàbá tí wàá ní let's stop wọ́n dé lọ sọ fún that side peace. I'm not preaching any peace I'm talking to everybody. Ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ sí ẹ̀wọ̀n ọ̀rọ̀ tí màmá yẹn sọ àti ìgbafẹ́ máa play làwọn èèyàn wá zumba. Daddy Ishaq on Mommy Adedoyin she changed her mind today and thank God yesterday she said no baba should go ahead with what the court came out decision. Also on Mommy conflict people were pissed off no you are not going that way. She now changed her mind today for what she said. And which thank you, I appreciate her. And some people appreciate her. But what she said yesterday was different. To tell me, you know, conflict I will compare. I'm sad the one more color here. And we're careful. Sherry more prefer I'm the way that she shot Lanja. More prefer one on one with Ishak. But give out to him what he beef, but they don't call it tell it one join hands. All of more fair. And then they are the nurse alone. Because he don't come in bed with you. Ìgbé lágbájá bílẹ̀ dà àwọn tí wọ́n tọ́ wá àti ṣe someone said I commented something yes but the spirit is so for me ẹ má bínú jàre I will write it all now so that is the way thank God baba ibà ọ̀pọ̀ ìjẹ́kẹ́ ẹ̀dẹ̀ ọ̀pọ̀ ìjẹ́kẹ́ baba iṣẹ́ àmì ẹ̀ṣẹ̀ òjàre you have said it we appreciate it mọ̀ mi ayé ìnira wáyé lájà lọ́nà tí ẹ bá wà máa ń ṣá ọkọ̀ máa dá sọ́rọ̀. It's my turn, talk off, please. My turn. And this thing. Mommy. This is sad. Waiting your peace. So and Shakura. If you talk. Now you can go now. For my number.
Kò máa ní bàjẹ́ o. Ìkómọkẹ̀. Aya ní sọ́lọ̀ o. Aya ní sọ́lọ̀. Wọ́n ní bàbá ọlọ́ba ń pè mí bìbí o. Sorry, your point. Sorry. Sherry, pay attention to details. Somebody may not understand how people give out information and how they are telling others to take the next step out and publicly cover the ground. Marriage based feeling. What brought Primeboy into it? That's one thing. If at all there's a secret with Primeboy, show your fefe, nothing discussing. Show your fefe. Show the young call out in your phone. Evidence one and Sony. That is why you Mohbad bí ọmọ. Táàdì bí ọmọ yẹn wá fún DNA. Ṣé kò expose Primeboy? Because mo rí ẹ̀kọ́ comment pé that show was not bad. Mo ṣe ní to pass there. Ẹja máa gẹ̀ẹ́dẹ̀ dáadáa. Èèyàn ní irú information yẹn lọ́wọ́. Ẹ̀ẹ́dẹ̀ ní ká lọ kó bá ń lé. Kó bá ti dùn láti ẹ̀ máa kó 50 million ní lọ́wọ́ sí pé gbogbo tó wà lọ́wọ́ ó yàtọ̀ àti ṣèlérí tó má bínú gbogbo wà nínú ọ̀rọ̀ balẹ̀ tí lọ́rùn ká tún gbogbo fún un. irú òótọ́ àṣọ yẹn tó bá yẹ kó tọ́ ni káàdì mọ̀ pé àníjọba là ń bájà aláwọn alábàárà là ń bájà ó tó dàárọ̀ làwọn ti rà pa. nígbà tó bá tún wà rà pa tán tó máa struggle on that one point yẹn. Another one, calling out the lawyer, explaining what is playing out, everything that's happened to the lawyer. Is that not proactive? Is that proactive or reactive? Is that proactive or reactive? Ṣé nígbà tí nǹkan ti rí bó ṣe lọ, ní ìṣẹ̀ máa sọ pé bóyá wọn fún ẹ lọ́pdéètì, bóyá ló bá ò lè sọ̀rọ̀ dáadáa. Are we proactive or reactive? Àwọn tó ń wò wá, lánàá yẹn sí ni wọ́n tún ti ń cover more ground. We are now reacting to the mistake. That's why I pointed it out. Ṣé báwọn náà ní ká fi lọ́ọ̀yà kan lè lánàá? Àwọn ṣe wá dé tó ń call out lọ́ọ̀yà délé. Nígbà tó wọ́n fẹ́ call out lọ́ọ̀yà délé, ẹ gbọ́ statement tó sọ ń bẹ̀. Wọ́n lé ní eléyìí ní ṣètò. Kò fẹ́ kí ẹ̀rọ yìí lára. Àwọn statement yẹn wà ó powerful now. Ẹ dẹ̀ fẹ́ kí Primeboy wá tàṣírí. Ẹ̀rọ yìí lára ẹni eléyìí ní ṣètò níbi tó gbá wa
ẹ̀jọ́ ìṣó bó ṣe ń balẹ̀ máa ní pé ìyá ìkara ń ta lé ní ó sọ̀rọ̀ dáadáa ó kó fún wọn dáadáa. If you can't read your phone up close. Èmi náà ti ń kó fún wọn bẹ́ẹ̀ tó kódà tí wọ́n sọ pé a ti gbàjọ́ sí. Wọ́n bá dé tó ní kọ́fídẹ́ǹsì lórí tó fi ẹnu bí ojú kọ́fídẹ́ǹsì lórí ọ̀rọ̀ Joseph Ọ̀gbàdà. Tẹ́ ẹ bá mú kódà wọn mi ní kéèsì wọ́n tún sí ní Yomi torí Yomi ó sọ fún mi pé 99 làwà báyìí ẹsẹ̀ méjì báyìí ló kù tá máa tí wọn mi ní kéèsì náà bá ń bá yín sọ̀rọ̀ ẹ máa wọ pé ká jí láàárọ̀ làbáyé ká gbàjọ́ sísè. This is not fair now. Àwọn àlójú ogun fún olùtú kan. Kéèyàn kan máa sọ wípé àti wáyé military láì ní sí kò tiẹ̀ ti dé tán. Ọmọ báyìí ni Yorùbá ní tó kú ti dáhùn tó ń sọ̀rọ̀ báyìí. Bàbá so bàbá Mohbad ó làwọn kan sọ wá ní máa fi ọ̀rọ̀ yẹn mú. Fún bàbá Mohbad pé ntí rich grace fi mọ̀ wípé síkírìtì kan wà lọ́wọ́ prime boy tí bàbá Mohbad ní mọ̀. Nítorí sọ pé ta ló bá mọ tó pọ̀ ọmọ ìyẹn kò sọ ní. Of course. Nígbà tí a bá sọ òun yẹn jáde, táwọn kan máa gbé pé ṣe bá a sọ fún ìgbà náà bá wọn tó pọ̀ mí kò kàn fẹ́ sọ ni. Ṣé bó lè rí ìgbésí sọ pé wọ́n ní rìpọ́tì wọ́n tún lé evidence kan ó wà lọ́wọ́ prime boy ẹ̀ báwo ló ṣe mọ̀? Wọ́n ní kéèjì bàbá yìí from all angles. Wọ́n ní kéèjì from all angles. It's so exposed. If somebody can come on the platform now, put them to second lórí ọ̀rọ̀ Mohbad, that does not translate when they yell only fair. Tí bàbá fẹ́ restrict system pẹ̀lú lórí issues. The approach wà now. The approach is now. Tó bá sọ role ti sign ẹ̀ play lórí ọ̀rọ̀ justice, ó dedicate kan náà. Ó dá náà. Ṣé wàá láti máa sọ pé ẹgbẹ́ tó ṣẹlẹ̀ ní corona yẹn o ẹ bá ara bí o àbí ẹ bá call for redress of it. Ṣé àwọn àyíká tá à ń ṣe lọ́yà? Ẹ má bínú máa ṣe lè pé kọ́. My sister God grow with God. You are the one that made that statement. Everyone ní ìwọ̀n mọ̀. Ẹni sọ ni wọ́n pè ní òkú ìyọ̀ ọmọ wa ní ìyọ̀ wa náà ni. Yeah, but I now said really, but I went to check who said it. You said really, so no, everybody has seen the kilo come fly for me. Kilo sọ pé okay, àwọn náà lọ ní ṣíjú sáàni ó ṣe kí ni wọn lórí adélẹ́ni ó yà fẹsẹ̀ fẹ́. So which mean ṣíjú have been doing well all along. So the new one now, with you reply me, you said it's only God knows the truth. So àwọn yòókù àsọ truth bí o jà you say your opinion, but it's not all opinion that is right, that is welcome. Me I not saying kò sí lórí illustrate. Àgbọ̀ntàn ló sọ, àwọn èèyàn náà ẹ̀yọ̀ púpọ̀ ti sọ. Is it the right time to say this? We are talking about DNA, he's talking about a prime more because tó ṣe kìíní kan tó bá yẹ kó wọ́n máa dà kan. Ọlọ́run ní ẹ̀yọ́ mú òtítọ́ aṣọ yín lómìnira. It's not only God that know the truth. Oh, God has compelled us to say the truth, to know the truth, and the truth has said the truth. I'm not fighting you, God bless you. Ẹ má bínú student mi continue. Cherry Kotonchi, it may be that, somebody wants to reduce our age, but this is not how to go about it. Cherry, the perfect daddy, who are mindful of what I'm going to say if I cross Maloba. I want to go cross Maloba, then we can say anything, we will listen to it and just move on. But if anyone is close to Maloba, they have to be mindful of what they say. Because you will be exposing your next move. I want them back for I want to be far ahead of you. Far ahead of you. And Cherry, you buy me the Chinese in the violence now. What does get to violence? What to direct it to violence? If somebody is of the opinion that Baba Monton see, lawyer in them that say, money some months back. So, say, Ogunbe Ogunbe lawyer come and pariwo lẹ́yìn. Táwọn ọ̀dà fẹ́ sí bàbá lọ́ba yẹn. Say publicly, there's somebody like Mami Rich Games actually agree to Ogunbe Ogunbe.
ṣé publicly ni. Even there are some things that tó jọ máa jẹ́ advice you just talk on it generally. And our lawyer maybe is not been properly briefed. Even to say the lawyer has not been properly will help baba aloba. It's either I accept reality pé something is not right somewhere. Making people speak. Lawyer ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ bá ṣe ṣe kí ni kóòtù. Lawyer ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ bá ṣe ṣe kí ni kóòtù. Wọ́n wá kúrò kóòtù. Bí àwọn afẹ́ bí inú èèyàn bá dùn sí nǹkan tó ṣẹlẹ̀ kóòtù, á jáde tá a máa rí ni. Kí ló ti sọ fún bàbá bá ṣe ń rìbọ̀ láti ta? Kí ló ti lọ sọ? This is a sad day. Look at what Nigeria has come to. Baba, we are not going to take this. Tó bá yẹ pé nǹkan lọ sọ kan tó ń jáde síta yẹn. Ṣé mo lu bàbá àwọn onílọ sọ́nà náà máa sọ? Ṣé n kò gbọ́ sọ tó máa sọ́nà ló máa sọ? Báwo ni lọ́yọ̀ ṣe máa wọ ló ṣe máa ṣe ìyáṣà kó tó sọ fún máa bí? Or we go to contest whatever is going on here. They are going to contest it. Allah need the radical lawyer. Radical lawyer. Radical lawyer. Àwọn critical thinker ní we need radical lawyer. Only this is official. Ta ló lọ neutralize àwọn critical thinker. Justice Andy, àwọn wo ló neutralize critical thinker. Ẹ jẹ́ àpariwo ní wọn lórí. They should give them opportunity. Kájẹ́ sí àwọn yọ. I've seen it long time ago. Mo fi ẹkún iṣẹ́. Ọlọ́run á ṣe nílò oníṣẹ́. It's painful. Ẹ wọ́n fẹ́ dàbí pé wọ́n mọ̀ ṣe. Even the idea of the Maxwell bombing ṣe bá àwọn critical thinker ló kọ́kọ́ mú sí. Ṣé o jẹ́ kó yọ ni? Táwọn critical thinker máa advice bàbá. Àwọn wo ló jẹ́ smart in law? Táwọn tó ń pè bàbá lẹ́yìn náà advice yìí. Táwọn lè gbójú sá. Àwọn wo ni? Ìgbà wo ló di wípé tó bá ṣe bá yọ pírẹsidẹ́ntì kúrò mbẹ́ ẹ̀yọ gọ́fúnà kúrò nígbà tí yọ gọ́fúnà tẹ̀ yọ pírẹsidẹ́ntì ẹ̀bùn ni nígbà tí gọ́fúnà ó step in ní city Lagos state government ó step into DNA ṣé wò mí sọ fún ẹ bá yọ kúrò mbẹ́ ọmọ ọlọ́mọ ọmọ tó gbó ẹbẹ́ yìí lẹ́yìn òní sùn wọn bẹ́ẹ̀ bá ti sùn wọn tó ti wà lára pé ìyá pé wọn wà neutral in this matter with any court now say that you be in charge of DNA. But we don't even have confidence in them. God will shoot God to an court against one. And they should not be party to anything that's going on. But only one is soon, only never to be soon, Baba Mbadi. If you want to wear Baba Mbadi, the union pay money. I won't let go, I'll be a glory, pay a soon. When they hear about more than so, into two more fellows in DNA. Àwọn tó ń ṣe analysis pé bàbá ògbódò rí DNA. Tí báwọn náà lọ tó ń jáde tó tún wá ní ìfẹ́ nígbè wọn ní sùn president nígbà tí àwọn ọ̀rọ̀ autopsy private autopsy ti bàbá tí báwọn tó ń jáde pé àwọn bosman tó sọ pé bàbá cannot see it tí gbogbo wọn fò jáde nígbà tí kìíní yẹn fi tí báwọn náà láwọn lọ tún wá private investigator táwọn fẹ́ mọ̀ bí wọ́n ti ṣe DNA ó ti gbàgbé pé òun ń jáde tó ń defend lọ́yà àdúgbòsù wípé bàbá cannot see it they just have to open everything in court òun ló defend yẹ o òun ló tún wá ń wá bí wọ́n ti ṣe the same autopsy private autopsy psychology òun wá pathology wọ́n tún gbé eléyìí náà dé àwọn radical lawyer wọ́n náà fẹ́ sùn wọn who are the people who jump at face no possible remove the president the man wọn lálọ́ba gan tó wá mọ náà ju àwọn critical thinker lọ ó mọ̀ jù wọ́n lọ ó kàwé jù wọ́n lọ the man know his right the man know what is going after all and the man yarn right on the wall. tó bá tún yá sí àtúbẹ̀rẹ̀ research who brought to Google ìlà tó máa fẹ́ sí research why are we not proactive why are we reactive. If nǹkan ti go wrong and if you don't go to ground zero we will just be analysing your fee. Wọ́n mi rí ìlú ìsìnká sọ fún wa àwọn olówó in charge they should come and take responsibility for anything that is going on. It doesn't make them look bad. It's just that possible àti ẹ̀yẹ fún wọn gan. Torí èmi believe pé establishment là bá fà á. The fact pé wọ́n ti rí result does not mean make we say that they are failing.
Hmm. Gbogbo àwọn olólùfẹ́ justice ọ̀rọ̀ láti gbọ́ yẹn. Gbogbo àwọn olólùfẹ́ justice ọ̀rọ̀ láti gbọ́ yẹn. Kí lẹ rí sọ̀rọ̀ yẹn? Mo fẹ́ kẹ́ fi èrò kan tí náà hàn lábẹ́ comment section. Ṣẹ́yìn rò pé àṣírí ṣì wà lọ́wọ́ Primeboy? Ṣé ẹ dẹ̀ rò pé táṣírí bá wà lọ́wọ́ ẹ̀ ó yẹ kó wá leak ẹ̀ síta? Ẹ fi èrò kan yẹn hàn lábẹ́ comment section. Mo tún padà bọ̀. Ẹ bá mi share fídíò yìí, kẹ́ dẹ̀ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV. Ire o.